tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn ọdún wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ọdẹ odòbí etí tẹ́ fi ń gbọ́ ọ̀mà ní dì bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ ìdùà ẹ ò wá nínú gbé sọnù bí òṣèbí ọmọ gbogbo ọmọ Yorùbá àṣé irú lòun ò tẹ́rí àfìgbà tóun dé òkè mẹ̀sì tó pè òun lè gbọ̀n òun lọ̀rọ̀ ààrẹ almoruf o àti bàbá aláàfin Ọ̀yọ́ nítorí wípé ó ti di gbàgbós ó ti di woro sí woro tó túmọ̀ sí pé àwọn èèyàn gan ti wá ń ganu sínsìn lórí ọ̀rọ̀ yìí wọ́n ti mú kó ààrẹ almoruf pẹ̀lú bàbá aláàfin ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ látàrí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ṣà àti Ọọ̀ni Ìrìṣà Òòyè bẹ́ẹ̀ ni o nítorí wípé àwọn èèyàn gan ti gbọ́n pa ó ti di pé ìwọ tẹ́ bá lè fẹ́ rí Ọọ̀ni fín àṣetán láti ṣe kíni láti yẹ̀yẹ́ yín àṣetán o láti tọ́jú yín mọ́lẹ̀ wọn tí ẹ fẹ́ kí ẹ status tàbí pé bóyá ipò tó wà ṣe làwọn èèyàn ti ń bojú Aláàfin jẹ́ ó dà pé ayé ìgbà ọba Lámídì ni wọ́n sọ pé ìran Aláàfin ò ṣeé rí fín wọ́n ní ayé ìgbà Ọ̀wádé ìran Aláàfin ṣe é bá wí níbi mi tọ́ka mo ẹ wá wo bó ṣe yẹ̀yẹ́ Aláàfin débi pé wọ́n jẹ́ kó yé wa pé ẹ jẹ́ ká ti bí ìṣàdọ́kíyèsí ògùn tó bá tiẹ̀ ní pé pé èèyàn lè yẹ̀yẹ́ ọba ṣó wá jẹ́ bíi ti Ọọ̀ni Ìrìṣà Òòyè wọ́n ní kẹ́ ẹ wo Ọọ̀ni Ìrìṣà Òòyè kò síbikíbi tó bá ti ń bọ̀ gẹ́gẹ́ bí tó tẹ̀ wá lọ́wọ́ ni pé gbogbo ọba aládé a máa forí balẹ̀ fún ni nítorí wípé ọba ńlá ni nítorí pé Ọọ̀ni Ìrìṣà Òòyè kúrò ní ọba tẹ́ ẹ lè rí fín gbogbo àwọn ọba kéékèèké àtàwọn ọba mìíràn máa ń forí balẹ̀ fún ni nítorí pé ẹ wo pé mímọ́ ni aṣọ àlà Ọọ̀ni wọ́n jẹ́ kó yé wa o ìpè mímọ́ laṣọ àlà Ọọ̀ni ìpè ṣùgbọ́n kí ló dé tAláàfin wá sọ gbogbo ẹ̀ di Ṣàngó bí yìí tó jẹ́ pé tAláàfin bá ń bọ̀ lásán gbogbo ẹ̀ ó pọn ni bí adágún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ lọ́wọ́ gbà tọ́ọ̀ni bá ń bọ̀ funfun lẹyẹ ṣu ẹ wo ẹ ṣe kábíyèsí fAláàfin o wọ́n níbo wọ́n ní Aláàfin tó jẹ́ pé wọ́n ní bí bá ń bọ̀ gbogbo àwọn ọmọ ló ti dá rẹ́ẹ̀dì fún tán ó bí tọ́ka mo ó ti wá di wàhálà wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀yìn rí ẹ̀ wo wọ́n ní kò jọ Yorùbá kò jọ bòròrò òun lọ̀rọ̀ àwọn ará Ọ̀yọ́ ó bí tọ́ka mo ṣe ló ti wá dàbí wípé àwọn orílẹ̀-èdè sórílẹ̀-èdè ló dìde síra wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n sì àwọn ìlú sílùú wọ́n ti dìde síra wọn ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìpẹ́ yìí ni tàwọn Ọ̀yọ́mèsì jáde kò sí ohun tí wọ́n sọ sí Aláàfin tán bẹ́ẹ̀ ni ibẹ̀ nìkan náà ti lérí bàbá kan jáde tó lérí tó ní tó bá jẹ́ tóògùn òun ṣetán àti mú ọmọ Adéyẹmọ ṣíkún báyìí fún àwọn Fúlàní tẹ́ ẹ̀ bá gbàgbé now àwọn ọmọ Ifẹ̀ náà ti wá fárígá wọ́n ti sọ ògúlùtú ọ̀rọ̀ padà wọ́n ti sọ ìdárọ́kọ Aláàfin wípé Aláàfin ẹ má lọ wá o a mọ̀ wípé wíwá yìí ṣe ṣùọ̀ pé Ifá ló mú yín nítorí gbogbo wa la mọ̀ pé Ifá kì í mú irú àwọn jàgídíjàgan báyìí tóbi mi tọ́ka mọ̀ ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹja kà tẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan jẹ́ pé a lè má jà fún Yorùbá nation bẹ́ẹ̀ ni we can't fight for Yorùbá nation because Aláàfin said the name Yorùbá belong to Ọ̀yọ́ with written evidence from British to Káàárọ̀-o-jíire tó túmọ̀ sí pé àwọn ọmọ Yorùbá nation yarí pé irọ́ ṣe ló dàbí pé àwọn ń jà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ni nítorí ó fi ọ̀gádàgbàgbà pé ṣe rí Yorùbá ó wà fún àwọn títí ìpínlẹ̀ Ọ̀yọ́ débi pé àwọn wèrè òyìnbó tó fẹ́ dàrin wa rú gan
wọ́n fi hàn pé bẹ́ẹ̀ ni wípé orúkọ Yorùbá yẹn wọ́n ní ìran Ọ̀yọ́ ló ní, tó túmọ̀ sí bóyá kọ́ wá orúkọ míì fún òmìnira wa. Wọ́n ní Oòduà nation ìyẹn ni àwọn fẹ́. Bẹ́ẹ̀ nìkan ní ṣe rí bàbá Aláàfin Lámídì Ọba Adéyẹmí. Bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá nígbà ayé wọn, nígbà ayé bàbá wọn ni wọ́n máa ń kí olóyè Sunday Ìgbòho ni lójú àwọn èèyàn, lójú ayé wọn gan. Wọ́n ní wọ́n máa ń kíra wọn ní o. Kí bàbá tó kú, bàbá mọ̀ gbogbo àwọn oríkì kò jẹ́ tuntun, kódà wọ́n mọ Sunday Ìgbòho sí ẹni tó dìde fún òmìnira Yorùbá. Wọ́n ló ṣe wá dìsín tí ó ṣe wá di ohun àjírí. Bẹ́ẹ̀ ẹja tún gbọ́ tẹ́lómi sọ. Bẹ́ẹ̀ nìkan ní ààrẹ Almoruf Aláàfin fẹ́ fi ààrẹ Almoruf jẹ oyè ní o. Wọ́n ní wọ́n fẹ́ fi jẹ bàbá ọba ni, àbí ká sọ wọ́n fẹ́ fi jẹ bọ́ba jíròrò ọ̀ọ́kàpì ní bọ́ba gúnwà. Bákan náà wọ́n ní Ìbà Gani Adams ló ń da ìlú Ọ̀yọ́ láàmú. Wọ́n ní Gani fẹ́ gba security lọ́wọ́ federal government láti pàṣẹ Aláàfin ìpè ohun tó bá múra àfàìmọ̀ kó má jẹ́ òun ni ó ṣekú pa àwọn Almoruf yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ní àṣírí ti wá ń tú. Wọ́n ní Almoruf gan-an ó lo nọ́mbà bàbá, ìyẹn bàbá Ọ̀yọ́túnjí ránṣẹ́ sí Aláàfin. No problem. Wọ́n ní ara ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ ni. Fún díẹ̀ yìí àwọn ò fẹ́ Yorùbá, Oòduà nation làwa fẹ́. Ẹja tún gbẹ́ lómi. Wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, ṣé ẹ rí ìbẹ̀rù la máa ń kó fún Aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Aláàfin gbóná, Aláàfin ṣe gbá. Wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, ṣé Aláàfin ti sìn ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí nípa Ọ̀yọ́. Àṣé oyè Aláàfin, àṣé ọba Aláàfin, àṣé kò tó nǹkan tí wọ́n pera wọn pé àìmọye ọba aládé ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n ju ipò Aláàfin lọ. Wọ́n ju ipò Aláàfin lọ. Àkọ́ní èèyàn gidi wo lẹ rí lẹ́yìn Aláàfin Ọ̀yọ́? Wọ́n ní gbogbo wọn náà rán ní irú àwọn rárun rẹ ni. Lóbi mi tọ́ka mo bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ tí nìkan ti ń jẹ́ kó yé mi, oníṣẹ́ fẹ́ gbọ́ ẹ lọ bèrè dáadáa. Ilé Ifẹ̀ ló lógo jù. Bẹ́ẹ̀ ni ẹ lè fi nǹkan kan wé Ilé Ifẹ̀ níbi tówó, ṣé níbi tí ipò, níbi tọ́jọ́ orí. Ilé Ifẹ̀ ìpè gbogbo ìlú ló ń bẹ́ẹ̀ ní ti ọjọ́ gígùn. Ilé Ifẹ̀ lẹ́mìí gígùn ní ti owó tí ò lópin. Wọ́n ní Ilé Ifẹ̀ wọ́n lówó wọ́n lọ́lá. Bẹ́ẹ̀ ni ní ti ilé iṣẹ́ ńláńlá láyé ìgbà náà wọ́n ní Ilé Ifẹ̀ ló gbé sí. Bákan náà ká bá sọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì wọ́n ní Ilé Ifẹ̀ òun ló wà. Bẹ́ẹ̀ ni igbó Sambisa, igbó ọ̀gẹ̀dẹ̀ tó di Banana Island, wọ́n ní Ilé Ifẹ̀ ní àwọn igbó gidi wà. Tí a bá tún wá sọ ohun èrè tó jẹ́ pé àwọn olóṣèlú lè wá síbẹ̀ bíi military, economic, commercial, industrial, cultural àti spiritual. Wọ́n ní gbogbo kínní Ifẹ̀ ló ní. Wọ́n ní èwo ni tọ̀yọ́ ń bẹ̀. Ẹ wọ ìyá mẹ́bàá má mẹ́bàá mi bó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi ń kí yín wípé ó dàbọ̀.